mo wá fẹ́ ṣe lójú yín torí pé náà ṣe dáadáa ẹni tí èdèpò tó ń da ọ̀dà tí ń yọ̀ ẹni tí èdèpò tó ń ṣe náà ìjọba fáwọn èèyàn tó bá wá lọ dípò di gómìnà ńkọ́ eléyìí ó ṣe dáadáa ọlọ́run ọba mi tó ní ayé òun ọ̀run àkànṣe àdúrà mọ̀ fẹ́ ìmọ̀ ọ̀nà lóbi yáyìí rí o ẹ̀yin tí mo sẹ́ ń mọ̀ ni mo ń mọ̀ yìí ṣùgbọ́n mo fi inú mi kan mo fi ń sàdúrà fún bàbá náà ìǹdẹ̀ mo olóṣèlú kan rí abẹ́ gbọ́ ìwọ ọlọ́run ọba ò dákun ọ̀nà lóbi yáyìí Solomon Ọlámilékan ẹ̀dá rẹ ni ìwọ lọ́run dá ìwọ lọ ṣẹ̀dá arákùnrin wá wọlá àṣẹ rẹ tó fi gbé sánmà dúró tí ò lóko lábẹ́ àdúrà tí mo ṣe ẹ bá ń jíṣẹ́ fún wa pé mo ní pẹ̀lú ògo Ọlọ́run yóò ṣẹ Ọlọ́run wọlá àṣẹ rẹ tó fi tẹ́lẹ̀ kárí ayé bàbá yóò dépò gómìnà àmín ń gbowó ẹ̀ tẹ́lẹ̀ ọlá ń gbowó ẹ̀ tẹ́lẹ̀ àtúndì mo fẹ́ mọ̀ sí ọlá ibẹ̀ ṣe wọ́n bí tí lójú ìkúnnù mi ó dùn pé bàbá yìí ní ẹlẹ́ntẹ́ sọ̀rọ̀ bá ó ṣe dẹ́bẹ́ yìí ń dẹ̀ mọ̀ wọ́n rí wọ́n ròyìn ẹ̀ bẹ́ẹ̀ àtáyá láṣẹ. yáyì ni jọ òkè mọ sọ sí ọ̀rẹ́ mi tó mọ̀ sọ pé bóyá ẹ̀yà tí ó gùn mi pé aláàkọ́ bí yìí ò ti ẹ̀gbọ́n Christian lẹ́ni ń ṣàdúrà fún bẹ́ẹ̀ ni oṣù lánàá ní ilẹ̀ tó bú bẹ́ẹ̀ tẹ́ bá bú bẹ́ẹ̀ wàhálà alẹ́ ayé tí wọ́n lò. Kìí ṣe wá ṣe kàlẹ́. Mọ́mà Wá ṣe kàlẹ́. bẹ́ẹ̀ ilé bá ti dájá àyè Tí tó bá rí àǹfààní lọ́dún èsì, tí àǹfààní yẹn tó wá tọ̀ sáyé, tó bá rí ọ̀nà tó organize àwọn èèyàn tí wọ́n á ti jẹ nínú àǹfààní. Ó lè jẹ́ Lagos State but mo ní property lókun state mo wá láǹfààní sí Ògùn state mo lè láwọn èèyàn tó kù state kí ló ṣe mí ní organize àwọn mo ti ń jẹ àǹfààní yáyì bò ó sì kì í ṣe pàtó ẹ̀ṣẹ̀ wà lókun mi ò tí ì jẹ́ lókun state rárá wọ́n náírà yáyì lókun state mi ti gbà ó but mo ti gba thousands lẹ́kọ̀ọ́ ẹ̀ nígbà lọ́wọ́ mi náà kẹ́tí bá fẹ́ náà ni màá ná igbákejì ẹ̀ nígbà tí ó ṣe sọ́dọ̀ ní ìpàdékè ìṣẹ́ òsì tó máa bọ̀ sọ̀rọ̀ mi kẹ́rí tí yáyì bá wọlé ní Ògùn state tí yáyì bá di gómìnà Ògùn state àwọn èèyàn tó máa jàǹfààní yáyì ti pọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run lè sílẹ̀ ẹsẹ̀ nídìí kan àbí ìdí kejì àwọn kọ́ wà wọ́n ti organize ra wọn lóríṣiríṣiríṣiríṣi ní ṣebí ṣé ìfọ̀ local government láti la wà yá mi tí a bá máa ka group tó ti wà fún yáyì ní under 20 ẹni 72 oṣù wọ́n ti lé ní ìfọ̀ nìkan wọ́n ti lé ní 50 120 thank you out of this 120 nínú registration 72 tí wọ́n ní kí yáyì bọ́ọ̀dì yẹn ló gbé sílẹ̀ lókun state wọ́n ti bá fẹ́ ṣiṣẹ́ fún mi lọ sọ́dọ̀ àwọn bọ́ọ̀dì mi kò lọ rẹ́gísítà torí yáyì ò fẹ́ kan wọ́n lọ wọ́n fẹ́ kan graph ẹ̀ wọ́n máa dájà alẹ́ àti nínú àwọn ẹgbẹ́ tó lọ ṣe registration ní ọ̀dà 72 pathfinder tẹ́mi wá síbẹ̀ tí wọ́n jẹ́ first ní Ògùn state ní o number 1 registration mi wàá rí ibi tó fẹ́ tì wọ́n sí àbí tó bẹ́ẹ̀ tí wọ́n lọ tí wọ́n tí àwọn èèyàn tó bá wà nípa ìfádà ẹ̀tọ́ ní jẹun àbí tó ní so àdúrà kí yáyì débẹ̀ yẹn gbọ̀ngàn èmi ò nídìí ẹni ọ̀nà àgbẹ̀yà kankan wọ́n ti pé kí yáyì débẹ̀ tó bá ti débẹ̀ èyí tó kù ẹ̀fílẹ̀ fún àárín àwọn àtọ̀lọ́nù àti náà ó ti yáyì ìṣòro ẹnìkan ò lè dá mi dúró ìdẹ̀rẹ́ tó fẹ́ dá mi dúró ẹ má bínú o ẹ má bínú wa ṣe kàmpé ẹgbẹ́ o a dẹ̀ criticize o a bínú ẹgbẹ́ kan o àmọ́ ń táwa ń sọ ni pé ẹ ń bá ṣe dáadáa tá a bá ṣàdúrà òfin tó burú bẹ́ẹ̀ Ọlọ́run tí mo ti sọ̀rọ̀ náà bàbá yìí. Mo máa ṣe táwọn obìnrin tí wọ́n fi ń rọbí dábí ń bímọ pẹ̀lú ìrora tí wọ́n ń rí jọ́nà lọ́hùn kó fi bì ọ́. Bàbá ìjọwọ́ rẹ̀ ó tèkú dáńtí bẹ́ẹ̀. Kí bàbá náà di gómìnà. Ẹ sàmì.
bá ti pé lóòótọ́ ìwọ lọ sọ pé inna Allaha la yudi'u ajra al-muhsinin ó ní ìwọ náà wò ní wéèsì ẹ̀ tí o ṣe dáadáa bẹ́ẹ̀ yẹ bá sọ ẹni ṣe báyìí fún mi nítorí wọn bá sọ alẹ́ lè ṣe báyìí fún mi ó ṣe báyìí ọlọ́run bàbá yìí tó ṣe mọ́jì ó ṣe é lásán ẹ sàmí àbínú wa òdùn ọlọ́run mọ́jì ó ṣe é lásán bá a ti ń sọ ìṣe ọlọ́run jẹ́ kásẹ̀ rí ogun 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 á sì àtàyà láti gbogbo wa á dẹ̀ dìde bí ó ṣe ní orí ìnàró lànàbí ṣe sallallahu alaihi wasallam tí ọlọ́run tó gun dámọ̀ lọ nígbà mo ṣe fẹ́ni tí wọ́n jí gbé lọ wọ́n dámọ̀ wọ́n láì tẹ̀lẹ̀ wọ́n jí ọmọ yẹn gbé mo lẹ̀ sí ilé bàbá ẹ̀ mo rí kílẹ̀ ló tó máa yẹ lọ́mọ yín wọ́n láì wọ́n dẹ̀ rí ṣe pé ti fa mi ẹni bá fẹ́ràn mọ́ ṣe é ìmọ̀ ayá yìí rí ohun ìfojú kan wọn láyé mi rí ohun àwọn mo ti rí èyí bàbá yìí tinú kan tọkàn ni mo fi ń ṣe bàbá náà ó gbé kùtà àmín wọ́n dé kùtà wọn sọ yìí wọ́n di gómìnà wọ́n là ṣe ọlọ́run ó ṣe ní àdúrà tó gbàgbọ́ tó ṣe àti ayá yẹn á ṣe ní méje kẹlẹ́ bá ń pẹ́ ìmúlẹ́lẹ́ tàbá wá ṣe tábà wọn ẹ̀ ń wà sí fátíà méje lórí wọ́n tó bá wá wù fún rẹ̀ ní ìgbowó ẹ̀ lọ́tọ̀ ni tó bá wù ọ́ sínú ẹ bá dùn sí wọ́n sì fún mi nìjẹ́ kékeré ní ìsàpẹ́jọ́ owó ẹ̀ máa fún mọ́ nígbà tí mo ń ṣe ní ìta àbá hàn àmọ́ tí mo ń ṣe kó lè bá a ṣe ẹ̀dá á sì sàrẹ́ ìdájà ọlọ́run kó jọ ọlọ́run kó sáámi Honorable Yayi ọlọ́run sọ di gómìnà ìpínlẹ̀ Ògùn ọlọ́run stamp ẹ̀ gbogbo àwọn tó bá ní kọ́ máṣe é ṣe bá ní ọ̀rọ̀ wọn lọ.